hallelujah ẹ káàárọ̀ o, ẹ kú dédé àsìkò yìí. Àwa ìjọ olùfẹ́ Jésù Kristi káàkiri náà láti gbé ìsọ̀ wá bá wa gẹ́gẹ́ bí ìṣe wa ní ọjọ́jọ́ ìsinmi la gbé ìsọ̀ wá bá wa lónìí. Mo fẹ́ ká ké sí gbogbo àwọn ènìyàn, gbogbo àwọn ọmọ ìjọ lọ́kànjọ̀kan, gbogbo àwọn tá a jọ ń para wa pọ̀, tá a jọ ń júbà Ọlọ́run lọ́sọ̀ọ̀sẹ̀ ọjọ́jọ́ ìsinmi lórí afẹ́fẹ́. Mo fẹ́ ká ké sí wọn níbi gbogbo tó wà nítòsí pé iṣẹ́ ọwọ́ ti bẹ̀rẹ̀ lédè Yorùbá, èdè abínibí ó ti bẹ̀rẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ báyìí. Ká má ṣe jáfara, ká má jáfara rárá, àròjọ́ musolókun. Ká gbogbo àparapọ̀ kí a kórajọpọ̀ láti jọ́sìn Ọlọ́run lákòókò yìí, láti mọ rírì rẹ̀ fún ohun tó Olúwa ń ṣe. Ẹ ké sí bàbá, ẹ ké sí màmá, ẹ ké sí ẹ̀gbọ́n, ẹ ké sí àbúrò. Ìwọ tó bá lọ́kọ ké sọ́kọ rẹ, ìwọ tó bá láya ké sáya rẹ. Táwọn ọmọ rẹ bá ti dàgbà tó lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ké sí wọn pé àsìkò ti tó láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí àwáwí fún ẹnikẹ́ni lábẹ́ ọ̀run, kò sí àwárí fún ẹnikẹ́ni nínú ayé lásìkò yìí láti má gbọ́rọ̀ Ọlọ́run, láti má lè júbà Ọlọ́run, láti má lè ya ọjọ́ ìsinmi sí mímọ́ láti fi ṣètò Ọlọ́run. Bó o bá ṣètò Ọlọ́run wá ṣe tèṣù. Ọlọ́run ní jẹ́ ká ṣe tèṣù. Bẹ́ẹ̀ ni tọ́lọ́run la máa ṣe ní gbogbo ọjọ́ ayé wa. Bẹ́ẹ̀ ni ọba la ó máa sìn, ọba tó tó sìn lèèyàn sìn, ọba tó tó bọ là ń bọ. Bẹ́ẹ̀ ni nítorí náà gẹ́gẹ́ bí ìṣe wa, láì dára wa lágara, a máa fi ọpẹ́ wọlé, a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́rìí ìpín. Òun nìkan lè rí ìpín wa, ohun tó ti pín mọ́ wa, tó ti yàn mọ́ wa láyé. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ìyè wa, Ọlọ́run agbára wa, Ọlọ́run àlàáfíà wa, Ọlọ́run ìmọ́lẹ̀ wa, Ọlọ́run gbogbo àgbáyé. Níbi gbogbo tó bá wà, mo fẹ́ kó la ẹnu rẹ gbòòrò, kó sọ fún Ọlọ́run gbogbo àgbálá ayé wípé o ṣé o, lórúkọ Jésù Kristi. Ọlọ́run o ṣé, Ọlọ́run o ṣé, mo yìn ọ́. Adẹ́dá, ẹlẹ́dá, amẹ̀dá, o ṣeun, o ṣeun, o ṣeun. Ọba tóríṣe, o ṣeun, o ṣeun. Ọba dániwáyé, abárako pàkásàtìdìà. Ọba tó dáni tí ò dá wa fún ìyàjẹ́, o ṣeun, o ṣeun. Olúwa o ṣé. Mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní yìn, kó bẹ̀rẹ̀ sí ní yìn tọkàntọkàn ni o, tọkàntọkàn ni mo máa ń sọ ní gbogbo ìgbà. Ìyìn pọn dandan fún gbogbo ènìyàn nínú ohun gbogbo, lábẹ́ ohun gbogbo, lọ́nà gbogbo, ní gbogbo ọ̀nà. Bẹ́ẹ̀ ni ìyìn pọn dandan. Ìyìn ò kì í ṣe ohun tá à ń dájọ́ sí. Ìyìn ò kì í ṣe ohun tá à ń sọ wípé bóyá tó bá di ọ̀la àbí wákàtí mẹ́ta sí àsìkò yìí máa dúpẹ́. Irọ́, ohun tá a gbọ́dọ̀ máa ṣe lójoojúmọ́ ni, lọ́sọ̀ọ̀sẹ̀. Ohun tá a gbọ́dọ̀ máa ṣe ní ìṣẹ́jú ní gbogbo àkókò. Tá a bá ti lórí ọ̀fẹ́, tá a sọ fún Ọlọ́run pé o ṣé. Bó bá ti sí sọ pé o ṣé Jésù. Bó bá ti lanu rẹ tó sọ̀rọ̀ tí ọ̀rọ̀ jáde lẹ́nu rẹ, sọ pé o ṣé Jésù. Tó bá ti lè rìn, tí o lè rìn, o lè lọ síwájú lọ sẹ́yìn, ohunkóhun tó bá ń ṣe, o lè fi ara rẹ ṣe ohunkóhun, ṣáà máa dúpẹ́. Jẹ́ kí gbogbo ara rẹ máa dúpẹ́, jẹ́ kí gbogbo ẹ̀yà ara rẹ máa dúpẹ́, jẹ́ kí gbogbo ohun tó wà nínú rẹ máa dúpẹ́. Ìwé mọ́ sọ wípé jẹ́ kí gbogbo ohun tó ń bẹ nínú mi kó máa yin Olúwa. Ẹ̀yin Olúwa, alẹ́lẹ́kẹ̀ tó vàlíkàtà. Gbé Olúwa ga pẹ̀lú mi, gbogbo ènìyàn. Ìwọ náà sọ fún Jésù pé ó ṣé o. Gbogbo ẹ̀yà ara rẹ ló ń ṣiṣẹ́, ó ń ṣiṣẹ́ dáadáa. O ṣé, ọba tó wò wá sàn, ọba tó gbà wá là, ọba tó ń tún ayé wa ṣe, ọba tọ́rọ̀ wa kì í sú. Apọmọ tí ò kì í wẹ̀yìn, apọmọ tí ò kì í pọmọ jábọ́, apọmọ tí ò kì í tòǹgbé, apọmọ tí ò kì í sùn lọ. Alílákà tó vàlíkàtà. Òun ni pọmọpọmọ tòótọ́, òun la bí amọ tòótọ́. Ẹ yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ yẹ ká dúpẹ́ lọ́wọ́ olóògbé wa séjìká rẹ̀ jákèjádé gbogbo ọjọ́ ayé wa. Bẹ́ẹ̀ ni òun nìkan la kì í darúgbó níwájú ẹ̀. Alẹ́ lọ́kọ̀tọ́ vàlíkàtà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tí kì í sá, tí kì í sùn, tí kì í tògbé. Ọlọ́run gbogbo àgbáyé, àìkú àìsá àìdíbàjẹ́. O ṣeun, o ṣeun, o ṣeun. O ṣeun, o ṣeun, o ṣeun. Ọlọ́run àwọn òkè ńlá, Ọlọ́run ilẹ̀, Ọlọ́run òkè, Ọlọ́run ohun gbogbo. O ṣeun, o ṣeun, o ṣeun. Alele lebelua la kato vele gedebe. O ṣé, o ṣé, o ṣé, o ṣé, o ṣé. Ní gbogbo ọ̀nà ló ti ṣe fún wa. A dúpẹ́ àyìn ọ́ ní gbogbo ọ̀nà. O ṣé, o ṣé bàbá, o ṣé bàbá, o ṣé ọmọ, o ṣé ẹ̀mí mímọ́. Ó yá gbé Olúwa ga, gbé Olúwa ga tọkàntọkàn ní o. Má wò wípé àwọn tó wà níbi tó wà ò pọ̀, tàbí wọ nìkan ló wà níbi tó wà. Tọkàntọkàn ní kó fi gbé Olúwa ga.
bẹ́ẹ̀ ni ṣáà máa sọ wípé ó ṣe ṣáà máa sọ wípé ó ṣe lórí ètò ìṣúná owó, ó ṣe lórí jíjẹ, ó ṣe lórí mímu, ó ṣe lórí àwọn ọmọ tó lọ léèwé, àwọn ọmọ tó ti wà ní ilé báyìí torí pé iléèwé wọn ti parí fún ọ̀tẹ̀ yìí tí wọ́n ń ṣe, wọ́n ti fẹ́ sinmi díẹ̀ ká fi lè ṣe Easter. Àwọn tó yìí wà níléèwé ẹnu iléèwé ni àbáwọn tó ti sinmi ni adúpẹ́ lórí Ọlọ́run, adúpẹ́ fún Ọlọ́run lórí gbogbo àwọn ọmọ wa, gbogbo àwọn tó wà níléèwé gíga ní ilé ẹ̀kọ́ gíga, adúpẹ́ lórí gbogbo àwọn tó jẹ́ ọmọ láyé àtàwa náà tá a jẹ́ ọmọ táwọn òbí wa yìí wà àbí àwọn àtàjẹ́ ọmọ táwọn òbí wa ti lọ bá lẹ́dàá wọn, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Òun náà ló ń tọ́jú wa, òun gẹ́gẹ́ lábí amọ̀ tòótọ́ o, apọmọ má wẹ̀yìn ni o, apọmọ má pọmọ jábọ́ ni o, alẹ́kẹ̀tọ̀ vàkàtà, apọmọ má sọmọ léṣe, abarakàtàbà, ọba tó ń pọmọ torí ọmọ kì í wọ́lẹ́yìn ẹ̀, alẹ́kọ̀tọ̀ vàlàgà, adúpẹ́ lọ́wọ́ ẹ̀, adúpẹ́ lọ́wọ́ ẹ̀, Ọlọ́run tòótọ́, Ọlọ́run gbogbo àgbáyé, Ọlọ́run gbogbo ẹran ara, bẹ́ẹ̀ ni kò sóhun tó ṣòro ṣe fún, adúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run gba ọpẹ́ wa o, Olúwa gba ẹ̀yìn wa, Ọlọ́run gba ọpẹ́ wa, Olúwa gba ẹ̀yìn wa, Ọlọ́run gba ọpẹ́ wa, Olúwa gba ẹ̀yìn wa. Ìwọ náà sáré dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba ló dá ẹ sí, òun náà ló kú ń bọ́ ẹ, ló ń bọ́ èmi náà, ọba tí ò jẹ́ kébi pa ẹ́, tí ò jẹ́ kébi pa èmi náà, tí ò jẹ́ kébi pa ọwọ́ náà, ọba tí ò jẹ́ kébi pa ọmọ rẹ, kò jẹ́ kébi pa ọkọ, kò jẹ́ kébi pa aya, kò jẹ́ kébi pa ẹ̀gbọ́n, àbúrò, màmá, bàbá, òbí, kò jẹ́ kébi pa gbogbo àwọn èèyàn tó dúró tì í. Ìwé mọ́ sọ kọ́kọ́ fún wa, ó ní àwọn ọmọ kìnìún wọn máa ṣaláìní ibi a sì máa pa wọn, ṣùgbọ́n àwọn tó fẹ́ ti Olúwa kì yóò ṣaláìní ohun tó dára. Ọba tó jẹ́ aṣaláìní ohun tó dára, kò jẹ́ kí ọmọ kìnìún ṣaláìní sá, kò jẹ́ ká ṣaláìní ohun tó dára, kò sì jẹ́ kébi pa wá. Ọlọ́run ṣe, Ọlọ́run ṣe, olórísun wa, orísun ìyè, orísun ìyè, ọba aláṣẹ, òun ni ó là ń pè lórísun ìyè, ọba aláṣẹ, alálòkòfílà kàtóbálíkàtà. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ṣàmì ẹ̀ dáadáa, lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ní gbogbo ìgbà ní káàmì wa máa lárinrin, kó máa lárinrin. Mo fẹ́ ká sọ fọ́lọ́run pé Olúwa ṣe mí lójú, ṣe mí níyè, bá mi sọ ọ̀rọ̀ rẹ, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ mí dodindi, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣe mí ní rere lónìí. Ìwé mọ́ sọ pé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wa láradá, ó gbà wá lọ́wọ́ òṣì wa gbogbo. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó mú mi láradá lónìí, kó gbà mí lọ́wọ́ gbogbo òṣì tó yí mi ká. Gba àdúrà sí Ọlọ́run, Olúwa rán ọ̀rọ̀ rẹ sí mi, kó ṣí mi níyè, kó ṣí mi lójú, kó ṣí mi níyè, kó gbà mí lọ́wọ́ gbogbo òṣì tó yí mi ká. Lórúkọ Jésù, kó mú mi láradá, lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ọlọ́run gbogbo àgbáyé, àwa tọ̀ ọ́ wá lórúkọ Jésù lónìí, bá wa sọ ọ̀rọ̀ rẹ, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó mú wa láradá, kó gbà wá lọ́wọ́ gbogbo òṣì tó bá yí wa ká. Lórúkọ Jésù, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó so èso rere nínú ayé wa. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, lórúkọ Jésù, àmín. Lọ́sẹ̀ tó kọjá bẹ̀rẹ̀ àkọ́rí tó ní ṣe pẹ̀lú agbára Ọlọ́run, ìmọ̀ ìjìnlẹ̀ nípa lórí agbára Ọlọ́run, òun la bẹ̀rẹ̀ sí ní sọ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Lónìí a máa tẹ̀síwájú torí àwọn ọ̀sẹ̀ tí ó ń bẹ níwájú náà la máa fi máa jíròrò, a máa sọ àsọyépọ̀ lórí ọ̀rọ̀ agbára Ọlọ́run. Gbogbo ohun tá a rí àti ohun tí a kò rí ní agbára Ọlọ́run ṣe kíni ló ṣàkóso rẹ̀, agbára Ọlọ́run darí rẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tó bá sì fẹ́ kó ṣe ọ́ ní rere, ohun tó bá fẹ́ kó ṣiṣẹ́ dáadáa fún ọ, agbára Ọlọ́run gbọ́dọ̀ darí rẹ̀ sí ọ ní o. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run náà ló borí ọ̀tá, olè ọ̀tá ò tẹríba fẹ́jọ́, ọ̀tá ò tẹríba fún Gẹ̀ẹ́sì, ọ̀tá ò tẹríba fún wèé. Péyàn nímọ̀ ní kọ́ta tẹríba, ohun tọ́ta ń tẹríba fún lágbára, agbára Ọlọ́run náà lọ́tà lè tẹríba fún. Agbára Ọlọ́run sì ń darí ohun gbogbo. Kò sí ohun tó lè sọ nípa àti agbára Ọlọ́run ní darí. Ó ń darí owó, ó ń darí ọrọ̀, bẹ́ẹ̀ ni ó ń darí ìwòsàn, ó ń darí àlàáfíà, ó ń darí ẹ̀mí gígùn. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run là ń pè é. Nítorí náà ìwé mọ́ ó ti sọ fún wa nípa agbára Ọlọ́run, nípa ẹ̀mí sí ẹ̀mí mọ́, nípa orí ọ̀fẹ́ ìdarí ẹ̀mí mọ́. A máa bá wa ṣe àgbéyẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Báwo lo nígbàgbọ́ ṣe lè lo agbára Ọlọ́run láti fi la ayé já láì farapa? Báwo lo nígbàgbọ́ ṣe lè lo agbára Ọlọ́run láti fi borí ayé? Báwo lo nígbàgbọ́ ṣe lè lo agbára Ọlọ́run láti fi múnú Ọlọ́run lò, láti fi ṣe iṣẹ́ tí Ọlọ́run rán wa láti ṣe láyé? Báwo lo nígbàgbọ́ ṣe lè lo agbára Ọlọ́run láti fi ṣojú Ọlọ́run ní ọ̀nà tó pé, ní ọ̀nà tó yẹ? Ó la máa ṣàgbéyẹ̀wò. Òní a máa bẹ̀rẹ̀ tí ní sọ nípa àwọn kọ́kọ́rọ́ agbára, àwọn tí ń sọ agbára Ọlọ́run jínú ayé ènìyàn, àwọn tó ń mú kí agbára Ọlọ́run ṣiṣẹ́ nú ayé ènìyàn. Àkọ́kọ́ tá a máa mẹ́nubà lónìí òun ni ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ agbára.
ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ agbára. Bí èèyàn bá fojú rí nǹkan kan, ohun tí ó kọ́kọ́ ní ni ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ ni ó mú kí ohun gbogbo wá sí àfojúrí o. Ìmọ́lẹ̀ ló mú ohun gbogbo wá sí gbàgede. Ìmọ́lẹ̀ ó ṣe iyebíye, ó sì ṣe kókó nínú ìrìn àjò ẹ̀mí fún gbogbo onígbàgbọ́, fún gbogbo ènìyàn. Ohun tá a máa ṣe àgbéyẹ̀wò nìyẹn lónìí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìmọ́lẹ̀ jẹ́ kọ́kọ́rọ́ tó nípọn tó sì ṣe kókó tá a bá sọ nípa agbára Ọlọ́run. Onígbàgbọ́ tó wá fẹ́ lo agbára Ọlọ́run, tó fẹ́ kí agbára Ọlọ́run ṣiṣẹ́ nínú ayé rẹ̀ gbọ́dọ̀ ní ìmọ́lẹ̀ nínú. Ó gbọ́dọ̀ ní ìmọ́lẹ̀ nínú. Ó gbọ́dọ̀ mọ̀ nípa ìmọ́lẹ̀. Ó gbọ́dọ̀ farajìn fún ìmọ́lẹ̀. Ó gbọ́dọ̀ gba ìmọ́lẹ̀ láàyè. Ó gbọ́dọ̀ yẹra fún gbogbo tó tan mọ́ òkùnkùn tàbí iṣẹ́ òkùnkùn. Bẹ́ẹ̀ ni. Nípa ìmọ́lẹ̀ ni ohun gbogbo fi ń fi ara hàn. Nípa ìmọ́lẹ̀ ni ìfihàn. Nípa ìmọ́lẹ̀ ni ìran. Nípa ìmọ́lẹ̀ ni àlá. Nípa ìmọ́lẹ̀ òní ìṣípayá avilia katovelia kata. Pàápàá ìwọ tó bá fẹ́ ṣiṣẹ́ nínú ẹ̀bùn ẹ̀mí fún ìjèrè nínú ìjọba Ọlọ́run yìí, láti jèrè nínú àyànmọ́ rẹ, nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ, láti jèrè fún Ọlọ́run ní ìjọba Ọlọ́run, ó máa ní ìfarajìn gidi gan fún ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ tí a bá sọ orúkọ ènìyàn ní ìmọ́lẹ̀, máa ń fẹ́ràn ẹni yẹn gan, torí ìmọ́lẹ̀ nípọn gan. Wọ́n mọ̀ sọ pé Ọlọ́run ní ìmọ́lẹ̀. Ọlọ́run jẹ́ ìmọ́lẹ̀. Jésù Kristi náà sọ ara rẹ̀, ó ní òun ní ìmọ́lẹ̀ ayé. Ìmọ́lẹ̀ nípọn gan. Ìwé máa sọ fún wa ní ìwé Mátíù orí 5 wípé ká jẹ́ kí ìmọ́lẹ̀ wa kó tàn só bẹ́ẹ̀ gẹ́ kí gbogbo ènìyàn lè rí iṣẹ́ rere wa, kó lè yí bàbá wa tó ń bẹ lókè. Ìmọ́lẹ̀ nípọn ó sì ṣe kókó. Bẹ́ẹ̀ ni. Ó ní àwa ní ìlú ta tẹ̀dó sórí òkè tí ò lè farasí. Kí ló dé tí ò sì lè farasí? Torí pé ó ń bẹ lórí òkè níbi tí ìmọ́lẹ̀ gún wà. Ìmọ́lẹ̀ gún wà lókè. Nítorí náà ní ìlú ta bá tẹ̀dó sórí òkè kò lè farasí. Ó ṣe kókó fún wa láti mọ̀ nípa ìmọ́lẹ̀ tí a bá fẹ́ lo agbára Ọlọ́run láti fi ṣe rere láyé. Tí a bá fẹ́ lo agbára Ọlọ́run láti fi jèrè fún Ọlọ́run láyé, a nílò àti mọ̀ nípa ìmọ́lẹ̀. À ń sọ nípa agbára Ọlọ́run, à ń sọ nípa agbára ọ̀tá àbí agbára òkùnkùn. À ń sọ nípa agbára Ọlọ́run. Gbogbo onígbàgbọ́ tó gbọ́ Ọlọ́run gbọ́ lótìtọ́ àti lódodo ló ní agbára Ọlọ́run, nítorí pé ẹ̀mọ́ ń bẹ nínú wa. Ìwọ tí ẹ̀mọ́ ń bẹ nínú rẹ̀ ó ti ní agbára Ọlọ́run. Àmọ́ ó wá nílò ìmọ̀ ìjìnlẹ̀, ó nílò òye, ó nílò ọgbọ́n láti mọ bí a ṣe ń lo agbára Ọlọ́run láti fi mú kí iṣẹ́ rere máa ṣe nínú ayé, láti fi mú ká fi ìfẹ́ Ọlọ́run ká fi múlẹ̀ nínú ayé, nínú àyíká wa. Ó nílò àti mọ bí a ṣe ń lo agbára Ọlọ́run láti darí rẹ̀ síbi tí Ọlọ́run fẹ́ kó darí rẹ̀ sí, láti ṣe ohun tí Ọlọ́run torí rẹ̀ fún ọ ní agbára láti ṣe láyé, láti ṣojúṣe rẹ láyé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, láti jẹ́rìí Jésù Kristi wà láàyè rẹ̀ nínú ayé. Ó nílò agbára Ọlọ́run. Nítorí náà lónìí a máa bẹ̀rẹ̀ nínú ìwé Jòhánù orí 9 láti bẹ̀rẹ̀ sí sọ nípa ọ̀rọ̀ ìmọ́lẹ̀, bí ìmọ́lẹ̀ tí mú kí ohun gbogbo kó máa ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni. Jòhánù orí 9 ẹsẹ̀ 4 àti 5 yẹn, ẹ ká wo ohun tó kọ́kọ́ sọ, ibi tá a ti máa bẹ̀rẹ̀ nìyẹn o. À ń sọ nípa ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ agbára. Ó ní èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi. Jésù ló wí bẹ́ẹ̀ o. Nígbà tí í ṣe ọ̀sán, òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan kì yóò lè ṣe iṣẹ́. Tó o bá fẹ́ ṣiṣẹ́, wàá ṣiṣẹ́ nínú ìmọ́lẹ̀, wàá ṣiṣẹ́ lọ́sàn-án. Bóru bá ti dé, ẹnikẹ́ni ò lè ṣiṣẹ́ mọ́. Nítorí pé a kò ṣẹ̀dá òru fún iṣẹ́ ṣíṣe. Ọ̀tọ̀ ni iṣẹ́ tá a gbélé òru lọ́wọ́. Ẹ gbọ́ mi sà, a ṣẹ̀dá òru fún iṣẹ́ ṣíṣe. Ó lè jẹ́ pé àwọn tó ń ṣiṣẹ́ òkùnkùn ní ọ̀pọ̀ ìgbà ló máa lọ ṣe lóru. Ohun tí a ṣẹ̀dá òru fún ó yàtọ̀ sí ohun tí a ṣẹ̀dá ọ̀sán fún. Ohun tí a ṣẹ̀dá ọ̀sán fún ni fún iṣẹ́ gbogbo láyé, fún iṣẹ́ ṣíṣe.
ó ní pé èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi nígbà tí í ṣe ọ̀sán. Ọ̀sán là ń ṣiṣẹ́, nínú ìmọ́lẹ̀ là ń ṣiṣẹ́. Ìmọ́lẹ̀ ní ṣẹ̀dá iṣẹ́, ìmọ́lẹ̀ ní bí iṣẹ́ rere, ìmọ́lẹ̀ ààyè ló ń bí iṣẹ́ rere. Bí òru bá ti dé, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù níbí, ẹnikẹ́ni kò lè ṣe iṣẹ́ mọ́. Ó sọ nípa iṣẹ́ rere, ó sọ nípa iṣẹ́ Ọlọ́run, ó sọ nípa iṣẹ́ tí agbára Ọlọ́run ó ń darí rẹ̀. Pé tí òru bá ti dé o, kò sọ̀rọ̀ iṣẹ́ mọ́, torí ọ̀tọ̀ ní ohun tí a gbélé òru lọ́wọ́ láti ṣàkóso, ọ̀tọ̀ sí ohun tí a gbélé ọ̀sán lọ́wọ́ tí ìmọ́lẹ̀ ti ń jọba láti ṣàkóso rẹ̀. Ó ní níwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Jésù ló wí bẹ́ẹ̀ o. Òun ni ìmọ́lẹ̀ ayé níwọ̀n ìgbà tó wà ní ayé, torí pé kò fẹ́ kí òru kó dé kóun bá lè máa ṣiṣẹ́ lọ. Ó ní bàbá mi ń ṣiṣẹ́, èmi náà sì ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀. Ó ní níwọ̀n ìgbà tí mo wà láyé, èmi ni ìmọ́lẹ̀ ayé, torí pé nínú ìmọ́lẹ̀ la ti ń ṣiṣẹ́, nínú ọ̀sán gangan la ti ń ṣiṣẹ́. Ní gbàgede, nígbà tí ojú ká gbogbo ènìyàn, nígbà tí ojú ká ohun gbogbo la ti ń ṣiṣẹ́. Bí èèyàn bá wà nínú òkùnkùn kò lè ṣe nǹkan kan. Iṣẹ́ wo ló fẹ́ ṣe nínú òkùnkùn? Ò rí nǹkan kan, ò rí nǹkan kan. Mo pa láṣẹ, ọ̀tá ò ní fi ẹnikẹ́ni sínú òkùnkùn ayé. Ìwọ tó bá sì ń gbọ́ mi, alẹ́ kò tí vàkàtà, tójú rẹ̀ ò ríran mọ́, gba ojú títún. Alẹ́ valakataba, àṣẹ ni. Tó bá lè gbọ́ mi tójú rẹ̀ ò ṣiṣẹ́ mọ́, nítorí ọ̀rọ̀ Ọlọ́run tí à ń sọ lónìí, tí à ń sọ nípa ìmọ́lẹ̀. Ìwé mọ́ sọ pé Ọlọ́run ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìránṣẹ́ rẹ̀ láti fi ìdí ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Gba ojú titun bẹ́ẹ̀. Elia katabalakawa. Ìwọ tó ti sọ wípé ò lè ríran mọ́, tàbí ìwọ tá a bá bí láfọ́jú tó sì gbọ́ mi lónìí, ò ń gbọ́ mi lọ́dún yìí ni àbí ọdún kẹwàá sísìn, ọjọ́ tó bá wù kó máa gbọ́ mi, gbọ́ òun àṣẹ nípa agbára ìyè. Ala ọlọ ọvalia kàtà. Gba ojú titun, gba ìmọ́lẹ̀ kó ṣíjú bọ̀, agbára kó ṣíjú bọ̀, bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Tàbí ìwọ tá ti ṣàyọmọ́ rẹ̀ sínú òkùnkùn, òkùnkùn yẹn kó fò lọ. Bẹ́ẹ̀ ni òkùnkùn àìsàn ni, òkùnkùn àìrọ́mọbí ni, òkùnkùn ìdádúró ọ̀dá ni, àmúbọ́ ni, ohun tó bá tọmọ òkùnkùn tá ti ṣàyọmọ́ rẹ̀ sí. Mo pa á láṣẹ, òkùnkùn kó fò lọ, ìmọ́lẹ̀ kó wà, ìmọ́lẹ̀ kó wà, ìmọ́lẹ̀ kó wà, ìmọ́lẹ̀ kó wà. Ṣálàbàkàbà, ṣàmì ẹ̀ dáadáa. Jésù Olúwa wa, àmín. Jésù ní èmi ni ìmọ́lẹ̀ ayé sà. Ó ní níwọ̀n ìgbà tí mo wà láyé, èmi ni ìmọ́lẹ̀ o. Torí pé nínú ìmọ́lẹ̀, nínú ọ̀sán gangan la ti ń ṣiṣẹ́. Ẹnikẹ́ni ò ń ṣiṣẹ́ ní òru. Jòhánù orí 11 ẹsẹ̀ 10, ká tún wo ohun tóun náà sọ. Ẹ máa bá mi lọ. Mo fẹ́ fi yé wa bí ìmọ́lẹ̀ ṣe jẹ́ kọ́kọ́rọ́ agbára. Ẹ já wò láti ẹsẹ̀ 9 yẹn, láti ẹsẹ̀ 9, ẹ ká wò láti bẹ̀. Jòhánù orí 11 láti ẹsẹ̀ 9 sí 10. Ó ní Jésù dáhùn pé wákàtí 12 kí ń bẹ nínú ọ̀sán kan. Bí ẹnìkan bá rìn ní ọ̀sán kì yóò kọsẹ̀, nítorí ó rí ìmọ́lẹ̀ ayé yìí. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá rìn ní òru yóò kọsẹ̀, nítorí tí kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. Mo pa láṣẹ fún ọ nínú ìrìn àjò ayé, ò ní kọsẹ̀, ò ní ṣìṣe ṣe ò ní bá ọ. Lábẹ́ bó ti wù kó rí, ò ní ṣubú dànù, ò ní kọsẹ̀. Bàrá líbára kàtà, ọ̀tá ò ní gba wájú mọ́ ọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni àwọn tó ń sọ pé máa jó lọ, mò ń wẹ̀yìn rẹ, Ọlọ́run á dojú tì wọ́n. Azovrede kòsúfrẹ̀dì kàpá. Jésù ní pé wákàtí 12 ló ń bẹ nínú ọ̀sán gangan láyé. Nínú wákàtí yẹn náà ni gbogbo ènìyàn ti ń ṣiṣẹ́ iṣẹ́ tó bá lè ṣe láyé. Ó ní bí ẹnikẹ́ni bá rìn nínú ọ̀sán kì yóò kọsẹ̀, nítorí ìmọ́lẹ̀ ayé yìí ó ń bẹ láyìíká. Torí pé ìwọ tó bá rìn lọ́sàn tó bá wá lajú rẹ̀ láti rí ibi tó ń lọ, á jẹ́ pé o fẹ́ ṣubú nìyẹn. Ṣùgbọ́n wọ́n tó rìn nínú lọ́sàn gangan nínú ìmọ́lẹ̀ ayé yìí kò yẹ kó kọsẹ̀, ó gbọ́dọ̀ kọsẹ̀, ó lè kọsẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá rìn lálẹ́ ní òru, ẹni tó bá rìn lóru, ẹni tó bá fi òru ṣe ìgbà tó fẹ́ máa ṣiṣẹ́, tó fẹ́ máa rìn, yóò kọsẹ̀. Nǹkan tí ìwé mọ́ sọ nìyẹn. Nítorí pé kò ní sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. Nítorí pé kò ní sí ìmọ́lẹ̀ nínú rẹ̀.
ẹ ká wo ọ̀rọ̀ ìmọ́lẹ̀ yìí nípọn o. Ẹ ká wo ìwé Genesis orí kìíní ẹsẹ̀ 3 àkọ́kọ́ ohun tó sọ. Nígbà tí Ọlọ́run dá ayé àtọ̀run, ohun àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ni pé ó pàṣẹ ìmọ́lẹ̀. Ó pàṣẹ ìmọ́lẹ̀ síbi gbogbo. Torí pé o ò lè ṣe nǹkan kan tó nítumọ̀ láìsí ìmọ́lẹ̀. O ò lè ṣiṣẹ́ rere láìsí ìmọ́lẹ̀. Agbẹ́ Ọlọ́run sì wà fún iṣẹ́ rere. Agbẹ́ Ọlọ́run sì wà láti fògo fọ́lọ́run, láti ṣe ohun tọ́lọ́run fẹ́ ká ṣe láyé. Tó bá fẹ́ ṣiṣẹ́ rere tọ́lọ́run rán ọ láyé, o nílò ìmọ́lẹ̀. O nílò ìmọ́lẹ̀ ìyè. O nílò ìmọ́lẹ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ẹgbọ́n tó sọ. Ó ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé. Ayé sì wà ní rúdurùdu. Ó sì ṣófo. Òkùnkùn sì wà lójú ibú. Òkùnkùn wà lójú ibú. Ó ní ẹ̀mí Ọlọ́run sì ń kiri lójú omi. Ẹ̀mí Ọlọ́run ṣe kí ni? Ó ń kiri lójú omi. Ẹ̀mí Ọlọ́run kiri lójú omi. Ó ní Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà. Ìmọ́lẹ̀ sì wà. Ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà pé ó dára. Ọlọ́run sì pààlà sí agbede méjì ìmọ́lẹ̀ àti òkùnkùn. Ọlọ́run sì pè ìmọ́lẹ̀ ní ọ̀sán àti òkùnkùn ní òru àti àṣálẹ́ àti òwúrọ̀. Ó di ọjọ́ kìíní. Ọlọ́run pè ìmọ́lẹ̀ yẹn ní ọ̀sán, ó pè òkùnkùn yẹn ní òru. Ó ní Jésù sọ pé ọ̀sán lèèyàn ń ṣiṣẹ́ o, ẹnikẹ́ni kì í ṣiṣẹ́ lóru. Òru ń bọ̀ tí ẹnikẹ́ni ò lè ṣiṣẹ́ mọ́. Ìmọ́lẹ̀ tó pàṣẹ rẹ̀ lákọ̀ọ́kọ́ ìfarahàn ìwàláàyè rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Torí ọjọ́ kẹrin ló tó dá oòrùn, ló tó dá òṣùpá, ló tó dá gbogbo àwọn sánmọ̀ àti ohun tó ń bẹ lójú òfurufú. Bẹ́ẹ̀ ni ọjọ́ kẹrin ni. Àwọn yóò kàn dá wọn síbẹ̀ fún àwa láti lè sàmì sí ọjọ́ àti àkókò, láti lè sàmì sí oṣù, ọdún, nǹkan kan bẹ́ẹ̀. Àmọ́ ìmọ́lẹ̀ àkọ́kọ́ tó dá bí ìgbà wípé ó pàṣẹ fún ìfarahàn rẹ̀, ìwàláàyè rẹ̀ láti farahàn lórí gbogbo àgbáyé, lórí gbogbo ohun tó fẹ́ ṣàkóso lé lórí. Òun ló wá sọ wípé ìmọ́lẹ̀ yìí kó jẹ́ ọ̀sán. Ó ní òkùnkùn tó ń bẹ ń bẹ tẹ́lẹ̀, ó fún ní ètò tirẹ̀. Ó ní kó jẹ́ òru. Ó ní kó jẹ́ òru. Ọlọ́run ò ní ṣe nǹkan kan láì kọ́kọ́ kéde ìmọ́lẹ̀. Torí pé Ọlọ́run fún ara rẹ̀ ìmọ́lẹ̀ ni. Ọlọ́run ò ní máa wo òkùnkùn kó máa sọ pé aláyé yóò bà ṣe òkùnkùn jẹ́. Bẹ́ẹ̀ ni yóò fi òkùnkùn sáyé rẹ̀. Mọ tí ẹran tí ohun tí Jòhánù orí kìíní sọ ni. Jòhánù orí kìíní ẹgbọ́n tó sọ. Kásáré débẹ̀. Àwọn àgbà bọ̀ ọ ní ibi tá à ń lọ ò jìnnà, ibi tá à ń yà ló pọ̀. Kó lè yé wa dáadáa, ẹgbọ́n ohun tí ìwé mọ́ sọ ní Jòhánù orí kìíní nípa ọ̀rọ̀ ìmọ́lẹ̀. Ó ní ọ̀rọ̀ àtètèkọ́ṣe náà ni o. Ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun náà ni ó wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo, lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan. Nínú ohun tí a dá, nínú rẹ̀ ni ìyè wà. Ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Nínú ọ̀rọ̀ Ọlọ́run yẹn ni ìyè wà. Ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Ìmọ́lẹ̀ náà sì ń mọ́lẹ̀ nínú òkùnkùn. Òkùnkùn náà kò sì borí rẹ̀. Ìmọ́lẹ̀ àkọ́kọ́ ló sọ yẹn. Ìmọ́lẹ̀ wà láyé rẹ̀. Ìmọ́lẹ̀ tí farahàn wípé Ọlọ́run bẹ nínú ohun gbogbo. Ó ní ìmọ́lẹ̀ náà sì ń mọ́lẹ̀ nínú òkùnkùn. Òkùnkùn náà kò sì borí rẹ̀. Ìmọ́lẹ̀ náà tó dá ó pè lọ́sàn-án. Òkùnkùn ó ní pé kó bọ́ sáyé rẹ̀, kó di òru, kó máa ṣiṣẹ́ òru fún àwọn ènìyàn. Tòró níṣẹ́ tá a gbélé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ wo ìwé Lúùkù orí 11 yẹn. Ìrètí Lúùkù orí 11 ẹsẹ̀ 54 yẹn. Ẹ jẹ́ ká tún wo ohun tó sọ. À ń sọ nípa ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ agbára lónìí. Tá bá wo ẹsẹ̀ láti 54 yẹn, káwo wálẹ̀ díẹ̀ síbi 450. Ó ní ojú ni ìmọ́lẹ̀ ara. Ojú wa ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún ara. Ojú ni ìmọ́lẹ̀ ara. Bí ojú rẹ bá mọ́, gbogbo ara rẹ á mọ́lẹ̀. Ṣùgbọ́n bí ojú rẹ bá burú, ara rẹ pẹ̀lú á kún fún òkùnkùn. Nítorí náà kíyèsí, kí ìmọ́lẹ̀ tí ń bẹ nínú rẹ kí ó má ṣe di òkùnkùn. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, ìmọ́lẹ̀ rẹ ò ní di òkùnkùn. Lábẹ́ bó ti kórè, ìmọ́lẹ̀ rẹ ò ní di òkùnkùn. Ó ní ìjẹ́ bí gbogbo
ara rẹ bá kún fún ìmọ́lẹ̀ tí kò ní apá kan tí ó ṣókùnkùn, ara rẹ gbogbo ni yóò kún fún ìmọ́lẹ̀ bí ìgbà tí fìtílà bá fi ìtànṣán rẹ̀ fún ọ ní ìmọ́lẹ̀. Fún ọ ní ìmọ́lẹ̀. Gbọ́ mi dáadáa. Ojú ni ìmọ́lẹ̀ ara o. Nígbà tí ojú bá mọ́lẹ̀ ara tó ń wò, ibi tó bá tọ́ka ojú sí ló máa wò. Tó bá tọ́ka rẹ̀ síwájú yóò wò wájú, tó bá tọ́ka rẹ̀ sẹ́yìn yóò wẹ̀yìn, tó bá tọ́ka rẹ̀ sẹ́gbẹ́ yóò wẹ̀gbẹ́. Nítorí pé ìmọ́lẹ̀, iṣẹ́ ìmọ́lẹ̀ lójú ń ṣe lára. Bẹ́ẹ̀ ni bá ṣe lójú ara náà la lójú inú, wọ́n sì ń ṣiṣẹ́ ìmọ́lẹ̀. Ó ń sọ fún wa pé bí ojú wa bá mọ́, gbogbo ara wa yóò kún fún ìmọ́lẹ̀. Àmọ́ tí ojú bá jẹ́ ojú búburú, yóò sọ ènìyàn sínú òkùnkùn. Gbogbo ara ẹni ọ̀hún yóò kún fún òkùnkùn. Yóò kún fún òkùnkùn. Nítorí náà o gbọ́dọ̀ ní ìfarajìn fún ìmọ́lẹ̀. O gbọ́dọ̀ ní ìfarajìn fún ìmọ́lẹ̀ torí ipa tí ìmọ́lẹ̀ ń kó nínú ayé wa, nínú ara àti nínú ayé wa, nínú ẹ̀mí. O gbọ́dọ̀ mọ tí ìmọ́lẹ̀ jẹ́. O gbọ́dọ̀ ní ìfarajìn àti ọ̀wọ̀ fún ìmọ́lẹ̀ dáadáa. Ó ṣe kókó, ó ṣe kókó. Ìwé Kọ́ríńtì kejì náà, ẹgbọ́n tó tún sọ. Ìmọ́lẹ̀ yìí ó ṣe kókó tí a gbọ́dọ̀ lóye rẹ̀. Ẹgbọ́n tí ìwé mọ́ sọ. Ìwé Kọ́ríńtì kejì orí 4. Mo ń tó lẹ́sẹẹsẹ fún wa, máa wá sọ ìtumọ̀ ìmọ́lẹ̀ yẹn tó jẹ́ kọ́kọ́rọ́ agbára yẹn, máa sọ ìtumọ̀ rẹ̀ fún wa láìpẹ́ ń sìn nípa ọ̀rọ̀ Ọlọ́run. Kọ́ríńtì kejì orí 4 láti ẹsẹ̀ 17 wá sí ìsàlẹ̀ yẹn. Ó ní nítorí ìpọ́njú wa tí ó fẹ́rẹ́ tí ń ṣe fún ìṣẹ́jú kan, ó ń ṣiṣẹ́ ìwọ̀n ògo àìnípẹ̀kun tí ó pọ̀ rékọjá fún wa, níwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí, bí kò ṣe ohun tí a kò rí. Nítorí ohun tí à ń rí ní ti ìgbà ìsinsìnyí, ṣùgbọ́n ohun tí a kò rí ní ti ayérayé. Ìmọ́lẹ̀ tí à ń sọ yìí, tí mò ń sọ nípa rẹ̀ rí, kì í ṣe ìmọ́lẹ̀ ohun tí a fojú ara rí. Kì í ṣe ìmọ́lẹ̀ òòrùn, òṣùpá, ìràwọ̀, nǹkan kan. Irọ́. Mo ń sọ nípa ìmọ́lẹ̀ Ọlọ́run fún ènìyàn, fún àwa onígbàgbọ́, àwa tá a ti fayé wa fún Jésù, àwa tá a ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà wa. Mo ń sọ nípa ìmọ́lẹ̀ Ọlọ́run. Nípa ìmọ́lẹ̀ Ọlọ́run yìí la máa fi darí agbára Ọlọ́run nínú ayé wa, la máa fi lè lo agbára Ọlọ́run nínú ayé wa. Bẹ́ẹ̀ ni. Nítorí náà ìmọ́lẹ̀ yìí ó jẹ́ ohun tí a kò lè fojú ara rí o. Ó jẹ́ ohun tí o lè fojú ẹ̀mí rí láì kì í ṣojú ara. Ó jẹ́ ohun tí o gbọ́dọ̀ farajì fún. O ò ní wò wípé ohun tó ń là kọjá rí bákan, ohun tí ó ń là kọjá rí bákan. Ìwé mọ́ sọ fún ọ pé kò sí bí ìpọ́njú ṣe lè rí láyé. Ó ní pé ó wà fún ìgbà díẹ̀. Ó ní ìpọ́njú ó wà tí ó fẹ́rẹ́, ìgbà fẹ́rẹ́ ló wà fún. Ó ní ìwọ tó bá jẹ́ pé òun jìyà nítorí orúkọ Jésù Kristi, ó ní pé ohun tó ń là kọjá yẹn, ó ní ó wà fún ìṣẹ́jú kan, ó sì ń ṣiṣẹ́ ìwọ̀n ògo àìnípẹ̀kun tí ó pọ̀ rékọjá fún ọ. Nítorí náà mo ní kó má ṣe wo ohun tí à ń rí nínú ara, bí kò ṣe ohun tí a kò rí. Nítorí ohun tí à ń rí ti ìgbà ìsinsìnyí, ohunkóhun tí ó ṣe fojú rí nínú ara ti ìgbà ìsinsìnyí lọ. Ayé yìí ń kọjá pẹ̀lú ìfẹ́kúfẹ́ inú rẹ̀. Àwọn tó ń ṣe ìfẹ́ tí bàbá nìkan ni yóò wà títí láé. Gbogbo ohun tí a lè fojú rí láyé yìí fún ìgbà ìsinsìnyí ni yóò kọjá o. Bẹ́ẹ̀ ni. Ó ní ṣùgbọ́n ohun tí a kò rí ní ti ayérayé. Ohun tí a kò rí ní ti ayérayé. Nítorí náà ìmọ́lẹ̀ ojú inú rẹ̀ ó gbọ́dọ̀ tọ́ka sí ẹni tá à ń pè ní ìmọ́lẹ̀ fún ara rẹ̀. Bẹ́ẹ̀ ni. Mo ń sọ nípa ìmọ́lẹ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ agbára. Ìmọ́lẹ̀ ojú inú rẹ̀, ìmọ́lẹ̀ gbogbo ayé rẹ̀, ohun tó gbọ́dọ̀ gbà ní ìmọ́lẹ̀, ó gbọ́dọ̀ tọ́ka sí ẹni tá à ń pè ní ìmọ́lẹ̀. Ó la máa rí nínú ìwé Hébérù orí 12 yìí tí a máa kà nísìnyí. Bẹ́ẹ̀ ni. Hébérù orí 12 ó sọ nípa ẹni tá à ń pè ní ìmọ́lẹ̀. A ti kà á nínú ìwé Jòhánù, ṣùgbọ́n mo fẹ́ fi hàn wá nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 2 àti 3. Ó ní kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀. Ojú la fi ń ríran, ojú la fi ń wo nǹkan. Bẹ́ẹ̀ ni ó ní mo ṣe kà nínú ìwé Lúùkù yẹn wípé ojú ni ìmọ́lẹ̀ ara, ojú ara rẹ ni ìmọ́lẹ̀ ara rẹ, ojú ẹ̀mí rẹ sì ni ìmọ́lẹ̀ ẹ̀mí rẹ. Bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ làṣírí ìfihàn, ìmọ́lẹ̀ làṣírí ìṣípayá, ìmọ́lẹ̀ làṣírí ìran. Bẹ́ẹ̀ ni
ìmọ́lẹ̀ làṣírí ìran wòlíì. Bẹ́ẹ̀ ni òun rèé o. Ta ni ìmọ́lẹ̀ yẹn? Ìmọ́lẹ̀ yẹn kì í ṣe ohun tí a kàn lè fojú ara pa à ń fojú ara wá, kì í ṣe ohun tí èèyàn ń fojú ara wá tàbí fojú ara rí o. Ó ní kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ tí ó farada àgbélébùú láìka ìtìjú sí, tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Ṣàárò ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara rẹ̀, kí ẹ má bàa rẹ̀wẹ̀sì ní ọkàn yín, kí àárẹ̀ sì mú yín. Ó ní ká máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́, ẹni tó jókòó sí ọwọ́ ọ̀tún Ọlọ́run lọ́hùn. Òun gangan ni ìmọ́lẹ̀ ayé o. Òun ni kíni? Òun ni ìmọ́lẹ̀ ayé. Bẹ́ẹ̀ ni òun ni ìmọ́lẹ̀ Ọlọ́run. Òun sì ni ó mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni sínú ayé wa. Òun la máa tẹjú wa mọ́, la máa wò. Òun ni gbogbo èrò ọkàn wa gbọ́dọ̀ wà lọ́dọ̀ rẹ̀. Òun ni ó máa jẹ́ orí àfojúsùn wa. Bẹ́ẹ̀ ni òun ló máa jẹ́ ìrètí wa. Òun ló máa jẹ́ ohun tí à ń fi gbogbo ẹ̀mí wa, gbogbo ọkàn wa láti fi ṣe kíni, láti fi máa wò. Torí pé òun ni agbára Ọlọ́run wà fún láti polongo rẹ̀, láti fi ìwàláàyè rẹ̀ hàn nínú ayé. Bẹ́ẹ̀ gbọ́ ohun tí ìwé Kólósè sọ kó lè yé wa dáadáa sí. Ìmọ́lẹ̀ tá à ń sọ yìí ó jẹ́ ènìyàn tó jẹ́ ọmọ Ọlọ́run. Ìwé Kólósè orí 3 láti ẹsẹ̀ 1 dé 5. Ó ní, ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ má ṣe ṣàfẹ́rí àwọn nǹkan tí ó ń ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ó ń bẹ lókè, níbi tí Kristi gbé wà, tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó ní ìwọ tá a ti jí ọ pẹ̀lú Kristi, ìwọ tó ti gbàgbọ́ nu Jésù tó ti di àtúnbí, ó ní bẹ̀rẹ̀ sí ní ṣe àfẹ́rí àwọn tó ń bẹ lókè, àwọn tó ń bẹ lọ́run. Bẹ́ẹ̀ ni níbi tí Kristi gbé wà, tí ó jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run. Ó ní ẹ máa ronú àwọn nǹkan tí ó ń bẹ lókè, kì í ṣe àwọn nǹkan tí ó ń bẹ ní ayé. Má jẹ́ kí àwọn tó ń bẹ láyé yìí jọ lójú. Kò sí lábẹ́ bó ti wù kó ní mo fẹ́ dógún, mo fẹ́ dọ́gbọ̀n. Ogun tó ń bẹ ní ayé ò gbọdọ̀ jọ lójú. Jẹ́ kí ìjọ lójú rẹ wà ní ọ̀run. Ìyẹn ni ìmọ́lẹ̀ o. Jẹ́ kí ìjọ lójú rẹ wà lórí ìmọ́lẹ̀ gbogbo ayé, gbogbo ènìyàn. Ìmọ́lẹ̀ ayé àti ọ̀run Jésù Kristi. Jẹ́ kí ìjọ lójú rẹ wà lára Jésù tó ń bẹ lọ́wọ́ ọ̀tún Ọlọ́run. Jẹ́ kí gbogbo èròǹgbà rẹ, ìrònú rẹ kó bẹ lókè, kó bẹ lọ́run, kó ń bẹ lórí Jésù tó wà lọ́wọ́ ọ̀tún Bàbá. Ó ní nítorí ẹ̀yin ti kú, a sì fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú ọ̀run. Jésù ni ìyè wa nísinsìnyí. Gbogbo àwa tá ti dàtúnbí pátápátá, Jésù ni ìyè wa. A ti dòkú sẹ́ṣẹ̀, a sì dòkú sóhun tí ayé, Jésù ni ìyè wa. A sì gbọ́dọ̀ gbé ìgbé ayé tó farahàn pé Jésù ni ìyè wa. Ìyè wa wà pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó ní nígbà tí Kristi ẹni tí ń ṣe ìyè wa yóò farahàn, nígbà náà ni ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ó ń bẹ ní ayé run: àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú àti ojúkòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Ó bẹ̀rẹ̀ sí ní dárúkọ gbogbo àwọn ohun tí ara, iṣẹ́ tí ara, pé ká pa wọ́n run, ká fi agbára ìmọ́ tó ń bẹnu ká fi pa wọ́n run. Torí pé ìmọ́lẹ̀ Ọlọ́run ó ń bẹ nínú wa. Ìmọ́lẹ̀ Ọlọ́run náà la gbọ́dọ̀ ṣe, la gbọ́dọ̀ tẹjúmọ́ tó ń jẹ́ Jésù Kristi. Nítorí pé nígbà tí Jésù bá farahàn gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ayé, àwọn náà lè farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Nítorí náà ìwọ tó bá fẹ́ lo agbára Ọlọ́run, o gbọ́dọ̀ ní ìfarajì fún ìmọ́lẹ̀ Ọlọ́run. O gbọ́dọ̀ jẹ́ kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó kúnnú rẹ̀. O gbọ́dọ̀ jẹ́ kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó wà láyìíká rẹ̀. O gbọ́dọ̀ jẹ́ kí gbogbo àfojúsùn rẹ̀ kó jẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run. Jésù Kristi sì ni ìmọ́lẹ̀ Ọlọ́run. Òun ló máa tẹjúmọ́, òun ló máa ṣàròrò lórí rẹ̀, òun ló máa ronú rẹ̀, òun ló máa gbìyànjú àti tẹ́lọ́rùn nínú gbogbo ìgbésẹ̀ rẹ̀, ìrònú rẹ̀ àti ọ̀rọ̀ sísọ rẹ̀ gbogbo tó bá ṣe láyé. O gbọ́dọ̀ máa gbìyànjú àti tẹ́ Jésù lọ́rùn. O gbọ́dọ̀ máa gbìyànjú àti wo Ọlọ́run, torí òun ni ìmọ́lẹ̀ ayé. Torí pé gbogbo ìgbà tó bá ti tẹjúmọ́ ìmọ́lẹ̀ ló ń di ìmọ́lẹ̀. Gbogbo ìgbà tó bá ti tẹjúmọ́ ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ ń borí rẹ̀. Gbogbo ìgbà tó bá ti tẹjúmọ́ ìmọ́lẹ̀ ni ohun tó bá tọmọ òkùnkùn yóò fò lọ. Torí pé ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ tí ń tàn nínú òkùnkùn tí òkùnkùn sì lè borí rẹ̀.
òun sì ní ìmọ́lẹ̀ ayé, ìmọ́lẹ̀ gbogbo ènìyàn. Nínú ìmọ́lẹ̀ ẹni iṣẹ́ rere tí ń ṣe o, nínú ìmọ́lẹ̀ ẹni agbára Ọlọ́run tí ń ṣiṣẹ́, nínú ìmọ́lẹ̀ Ọlọ́run ní agbára Ọlọ́run tí ń ṣiṣẹ́. Ìwọ tó sì fẹ́ lo agbára Ọlọ́run tó fẹ́ lo agbára ọ̀tá, nínú ìmọ́lẹ̀ Ọlọ́run ní agbára Ọlọ́run tí ń ṣiṣẹ́. O gbọ́dọ̀ dìrọ̀ mọ́ ìmọ́lẹ̀ Olódùmarè, o gbọ́dọ̀ dìrọ̀ mọ́ ìmọ́lẹ̀ Ọlọ́run, ìmọ́lẹ̀ ayé. O gbọ́dọ̀ fàyè gba Jésù Kristi, ìmọ́lẹ̀ gbogbo àgbáyé lọ́kàn rẹ. O gbọ́dọ̀ jẹ́ kí ọkàn rẹ kó dálé Jésù. O gbọ́dọ̀ máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti alátipé ìgbàgbọ́ rẹ. Ẹ gbọ́ kó lè yé wa sí. Ìwé Pétérù kejì orí kìíní ẹsẹ̀ kẹta yẹn gbọ́n tó sọ. Ó ní bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo. Ó sọ̀rọ̀ agbára, ẹ mọ̀ pé agbára Ọlọ́run là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Bí a ṣe lè lo agbára Ọlọ́run láti fi ṣiṣẹ́ rere láyé, láti fi wu Ọlọ́run láyé, láti fi ṣojú rẹ̀ dáadáa láyé. Ó ní bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí í ṣe ti ìyè àti ìwà bí Ọlọ́run. Agbára Ọlọ́run ló ń fúnni ní ohun gbogbo tí èèyàn bá fẹ́ láyé yìí àti lọ́run. Agbára Ọlọ́run la fúnni. Báwo ni agbára Ọlọ́run ṣe ń fi fún wa nínú ohun gbogbo tá a fẹ́ nínú Ọlọ́run àti nínú ayé yìí? Ẹgbọ́n tó sọ ń bí. Ó ní bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí í ṣe ti ìyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Nípa ìmọ̀ ta ni ẹni tí ó pè wá nínú ògo, nípa ògo àti ọlá ńlá rẹ̀? Ta ló pè wá? Jésù ni. Jésù ló pè mí, Jésù ló pè wọ́. Nítorí náà òun ni ìmọ́lẹ̀ tó ń bí ìmọ́lẹ̀ nínú ayé wa. Òun lóríṣìí ìmọ́lẹ̀. Nítorí náà ìmọ̀ rẹ̀ ló mú kí ìmọ́lẹ̀ ó pọ̀ sí inú ayé wa. Ìmọ̀ rẹ̀ ló mú kí agbára Ọlọ́run pọ̀ sínú ayé wa. Bí ìmọ́lẹ̀ bá ṣe pọ̀ tó ní agbára Ọlọ́run yóò ṣe pọ̀ tó. Bí ìmọ́lẹ̀ bá ṣe pọ̀ tó ní agbára Ọlọ́run yóò ṣe ṣiṣẹ́ tó. Bí ìmọ́lẹ̀ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni a ó ṣe fàyè gbà agbára Ọlọ́run láti ṣe iṣẹ́ rere láyé wa tó. Nítorí náà ó ní pé ká dàgbà nínú ìmọ̀ Jésù, ká gbìyànjú láti dàgbà nínú ìmọ̀ Jésù, ká jẹ́ kí ìmọ̀ Jésù jẹ́ ohun tí à ń ṣàfẹ́rí rẹ̀. Olóyè pé ká máa wo Ọlọ́run lókè, ká máa wo Jésù lókè níbi tó wà, ká máa ṣàfẹ́rí ẹ̀ lókè. Kí gbogbo ọkàn wa Jésù ló ń retí, gbogbo ọkàn wa Jésù ló ń ṣàfẹ́rí rẹ̀. Pé ohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú ayé wa kó jẹ́ ohun gbogbo tó dálé Jésù. Ká fi ohun gbogbo nínú ayé wa ká fi jẹ́ ohun tó dálé Jésù. Kó jẹ́ wípé Jésù Kristi náà ni kọ́kọ́rọ́ àti àṣírí ohun gbogbo tó ń bẹnu ayé wa. Kí gbogbo ọkàn wa kún fún Jésù. Tó tí gbogbo ọkàn wa bá kún fún ìmọ̀ Jésù, tó kún fún Jésù, ó ti kún fún ìmọ́lẹ̀ nìyẹn. Nígbà tó bá ti kún fún ìmọ́lẹ̀, agbára Ọlọ́run yóò ṣiṣẹ́. Agbára Ọlọ́run yóò ṣiṣẹ́ dáadáa nínú ayé wa. Ń fẹ́ ka ìwé Éfésù orí 5 yìí ká tó gbàdúrà. Kí n ka ìwé Éfésù orí 5 kí a tó gbàdúrà. Ó gbọ́dọ̀ yé wa, ìwọ tó fẹ́ lo agbára Ọlọ́run, dìrọ̀ mọ́ ìmọ́lẹ̀, kọ ẹ̀yìn sí iṣẹ́ òkùnkùn, kọ ẹ̀yìn sókùnkùn, kọ ẹ̀yìn sí iṣẹ́ ti ara nínú ayé yìí. Jẹ́ kí gbogbo ọkàn rẹ kí ó dálé Jésù tó jókòó lọ́wọ́ ọ̀tún baba lọ́run, láti wu Jésù, láti tẹ́ Jésù lọ́rùn, láti ṣe ohun gbogbo kí inú Ọlọ́run lè dùn lórí rẹ àti lórí èmi náà. Ìwé Éfésù orí 5 láti ẹsẹ̀ keje yẹn wá sí ìsàlẹ̀, wá sí 14 yẹn. Ká sáré kà ká tó gbàdúrà kó fi yé wa dáadáa. Ó ní nítorí náà ẹ má ṣe jẹ́ alájọpín pẹ̀lú wọn, nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ìmọ́lẹ̀ nípa ti Olúwa. Gbogbo àwọn tó fayé wọn fún Jésù lótìtọ́ àti lódodo, wọ́n ti di ìmọ́lẹ̀ nípa Olúwa. Níwọ̀n ìgbà tí Jésù wà nínú wọn, níwọ̀n ìgbà tí Jésù ń gbénu wọn nípa ẹ̀mí, wọ́n di ìmọ́lẹ̀ fún Olúwa. Níwọ̀n ìgbà tó tẹjú mọ́ Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wọn, wọ́n di ìmọ́lẹ̀ nínú Olúwa. Ojú wọn a sì máa mọ́lẹ̀, ayé wọn máa mọ́lẹ̀. Ìmọ́lẹ̀ Olúwa yóò sì kún ayé wọn, yóò kún àyànmọ́ wọn, yóò sì kún àyíká wọn. Nígbà náà ni agbára Ọlọ́run yóò ṣiṣẹ́ iṣẹ́ rere nínú ayé wọn. Ẹ máa gbọ́. Ó ní nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ìmọ́lẹ̀ nípa ti Olúwa. Ẹ máa rìn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìmọ́lẹ̀ níbi gbogbo tó bá wà. Ó gbọ́dọ̀ máa rìn gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀. Kẹ̀yìn sí òkùnkùn, ohun tó jẹ́ ti òkùnkùn kẹ̀yìn sí. Iṣẹ́ ọ̀tá kẹ̀yìn sí. Rìn gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀. Jẹ́ kí ìwà láàyè Jésù Kristi kó farahàn nínú ayé rẹ. Jẹ́ kí ìwà láàyè Ọlọ́run kó farahàn nínú ayé rẹ. Jẹ́ ènìyàn tí ó máa mú ìmọ́lẹ̀
dé bá gbogbo ibi tó bá dé láyé, ibi tó bá rìn sí láyé, tó bá jẹ̀ sí láyé, máa mú ìmọ́lẹ̀ wọbẹ̀, mú ìmọ́lẹ̀ Ọlọ́run wọbẹ̀. Ó ní ìrìn gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, ó ní nítorí èso ẹ̀mí wà ní ti ìṣoore gbogbo àti òdodo àti òtítọ́. Àwọn èso ìmọ́lẹ̀ nìyẹn. Èso ìmọ́lẹ̀ là ń pè ní èso ẹ̀mí. Ó ní ó wà nínú ìṣoore gbogbo. Ẹni tó farajìn fún ìmọ́lẹ̀ yóò máa ṣoore nínú gbogbo ọ̀nà. Ó ní àti òdodo yóò máa sọ òdodo. Ó ní àti òtítọ́ yóò máa sọ òtítọ́, yóò máa ṣe òtítọ́. Ó ní ẹ sì máa wádìí ohun tí ń ṣe ìtẹ́wọ́gbà fún Olúwa, torí pé ẹni tó gbé ìmọ́lẹ̀, tó ń gbé ní ìmọ́lẹ̀, tó farajìn fún ìmọ́lẹ̀ yóò fẹ́ máa ṣe ohun gbogbo tí ó máa jẹ́ ìtẹ́wọ́gbà fún Olúwa, nítorí pé ó máa fẹ́ múnú Ọlọ́run dùn, nítorí pé ó fẹ́ tẹ́ Jésù lọ́rùn, nítorí pé ó fẹ́ wu Ọlọ́run láyé yìí. Yóò máa ṣe ohun gbogbo tó wà fún ìtẹ́wọ́gbà fún Olúwa. Ó ní ẹ má sì bá àìléso iṣẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀, ṣùgbọ́n ẹ kúkú máa bá wọn wí. Ẹni tó wà nínú ìmọ́lẹ̀ yóò yẹra láti máa bá iṣẹ́ òkùnkùn wí, láti máa parun, láti máa bàjẹ́ láyìíká rẹ̀. Ẹgbọ́n tó sọ, ó ní nítorí ìtìjú tilẹ̀ ni láti máa sọ̀rọ̀ nǹkan wọn ni tí wọ́n ń ṣe ní ìkọ̀kọ̀. Ṣùgbọ́n ohun gbogbo tí à ń bá wí ni ìmọ́lẹ̀ ń fi hàn. Nítorí ohunkóhun tí ó bá fi nǹkan hàn, ìmọ́lẹ̀ ni. Òun ló sì jẹ́ pé ìmọ́lẹ̀ làṣírí ìfihàn, ìmọ́lẹ̀ làṣírí ìran, ìmọ́lẹ̀ làṣírí ìṣípayá. Tí a bá fẹ́ fi nǹkan kan hàn, tí a bá fẹ́ kí ohun gbogbo kó wá sí gbàgede, àṣírí rẹ̀ ni ìmọ́lẹ̀ o. Ẹgbọ́n tó sọ lẹ́ẹ̀kan sí, ó ní nítorí ohunkóhun tí ó bá fi nǹkan hàn, ìmọ́lẹ̀ ni. Tí ó bá ti ń fi nǹkan yẹn hàn, ìmọ́lẹ̀ ni. Òun ló sì jẹ́ wípé a gbọ́dọ̀ farajìn fún ìmọ́lẹ̀ tí a bá fẹ́ kí agbára Ọlọ́run kó fi iṣẹ́ rere hàn, tí a bá fẹ́ kí agbára Ọlọ́run kó ṣe iṣẹ́ tí Ọlọ́run rán nínú ayé wa. Ẹgbọ́n tó sọ ní nítorí náà ni ó ṣe wípé jí ìwọ ẹni tí ó ń sùn, sì jíǹde kúrò nínú òkú, Kristi yóò sì fún ọ ní ìmọ́lẹ̀. Ó ní ká jí o gbogbo onígbàgbọ́ tó bá ń sùn, tí ò farajìn fún ìmọ́lẹ̀ Ọlọ́run, tí ò ríra wọn gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ nínú ayé yìí. Ó ní ká jí nínú oorun wa, oorun ikú nìyẹn. Ó ní Kristi yóò fún wa ní ìmọ́lẹ̀, ká jí. Àwa tá a bá fẹ́ lo agbára Ọlọ́run láyé, tí a bá fẹ́ fi agbára Ọlọ́run jèrè fọ́lọ́run, tí a bá fẹ́ fi agbára Ọlọ́run báyìí ni wa pàdé, báyìí ni àwọn ènìyàn tó bẹ láyìíká wa pàdé, a gbọ́dọ̀ mọ̀ wípé kọ́kọ́ nínú kọ́kọ́rọ́ tí agbára Ọlọ́run fi ń ṣiṣẹ́ ní ìmọ́lẹ̀ Ọlọ́run. Ìmọ́lẹ̀ Ọlọ́run ó sì jẹ́ Jésù Kristi. Ìmọ̀ Jésù Kristi ní ìmọ́lẹ̀ Ọlọ́run. Níwọ̀n ìgbà tá a bá ti fara wa jì láti mọ Jésù, láti súnmọ́ Ọlọ́run, láti jẹ́ kí ohun gbogbo dálé Jésù àti ìmọ̀ rẹ̀, tí a sì ń lépa ìmọ̀ Jésù láti wu Jésù, ká ba lè máa ronú bí Jésù, ká lè máa sọ̀rọ̀ bí Jésù, ká lè máa gbọ́ bí Jésù, ká máa ṣe ohun gbogbo bí Jésù. Níwọ̀n ìgbà tá a bá lè ṣe bẹ́ẹ̀, nígbà náà ni agbára Ọlọ́run yóò lè ṣiṣẹ́ nínú ayé wa. Nígbà náà la lè borí ọ̀tá, nígbà náà la máa lè ṣẹ́gun ayé, nígbà náà la máa lè wo Ọlọ́run, nígbà náà la máa lè jẹ́ kí ayé yìí kí ó wà lábẹ́ àtẹ́lẹ̀ ẹsẹ̀ wa gẹ́gẹ́ bí ẹni tí ó ti ṣẹ́gun ayé o. Mo fẹ́ ká gbàdúrà ní orí tata dé yìí pé Olúwa fi ìmọ́lẹ̀ rẹ kún ayé mi lọ́tun. Jẹ́ kí òye ìmọ́lẹ̀ rẹ ó yé mi. Jésù, mo gbàgbọ́ lónìí pé wọ́n ní ìmọ́lẹ̀ ayé. Mú mi mọ̀ ọ́ sí, mú mi mọ̀ agbára rẹ sí, mú mi mọ̀ ẹ́ sí, mú mi mọ̀ ọ́ sí ní gbogbo ọ̀nà, ní gbogbo ààyè. Fi ìmọ́lẹ̀ rẹ kún ayé mi. Jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. Pàṣẹ òkùnkùn, jẹ́ kí iṣẹ́ òkùnkùn bàjẹ́ nínú ayé mi, nínú ìṣẹ̀dá mi, nínú àyíká mi. Jẹ́ kí iṣẹ́ òkùnkùn bàjẹ́. Gbàdúrà yẹn sí Ọlọ́run. Porúkọ Jésù kò gbàdúrà yẹn pé Olúwa fi ìmọ́lẹ̀ ìyè rẹ kún ayé mi. Fi ìmọ́lẹ̀ ìyè rẹ kún ayé mi lọ́tun. Jẹ́ kí gbogbo iṣẹ́ òkùnkùn láyìíká mi kí ó bàjẹ́, kí ó parẹ́. Jésù Kristi, mo fẹ́ mọ̀ ọ́ sí. Ìwọ ni ìmọ́lẹ̀ ayé mi, ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo àgbáyé, ìwọ sì ni ìmọ́lẹ̀ ògo. Mo fẹ́ mọ̀ ọ́ sí kí n lè mọ ìmọ́lẹ̀, kí n lè mọ agbára rẹ sí, kí n lè ohun tí apostoli Paul gbàdúrà sí ni láti mọ Jésù sí àti lè mọ agbára rẹ̀. Nítorí pé nípa mímọ̀ Jésù la fi mọ ìmọ́lẹ̀, lójú wa fi ń mọ́lẹ̀, a fi ń bọ́ lọ́wọ́ ẹ̀tàn Sátánì, la fi ń bọ́ lọ́wọ́ ohun ayé yìí, la sì fi ń mọ agbára àjíǹde àti ìyè Jésù Kristi. Ó yá gbàdúrà yẹn dáadáa, gbàdúrà yẹn dáadáa lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà fún gbogbo ènìyàn lábẹ́ bó ti òkú rí,
iṣẹ́ òkùnkùn ó dópin lórí rẹ̀, iṣẹ́ òkùnkùn ó dópin lórí àyànmọ́ rẹ̀, iṣẹ́ òkùnkùn ó dópin lórí ìdáwọ́lé rẹ̀. Mo kéde ìmọ́lẹ̀ Ọlọ́run lórí rẹ̀, mo kéde ìmọ́lẹ̀ Ọlọ́run lórí àyànmọ́ rẹ̀, mo kéde ìmọ́lẹ̀ Ọlọ́run lórí ìpín rẹ̀. Mo pa láṣẹ, ó yá ìmọ̀ Jésù Kristi kó dàgbà nínú rẹ̀. Agbára Ọlọ́run kó ṣiṣẹ́ fún ọ, agbára Ọlọ́run kó bí iṣẹ́ rere láyìíká rẹ̀, agbára Ọlọ́run kó bí iṣẹ́ rere nínú àyànmọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì kó padà. Lọ kó gbé ní ìmọ́lẹ̀, lọ kó jẹ́ ìmọ́lẹ̀, lọ kó lọ paṣẹ òkùnkùn run, lọ kó fi ìmọ́lẹ̀ ìyè Kristi Jésù kó fi hàn láyìíká rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì kó padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ náà tó ti gbóhùn mi lónìí tó mọ̀ wípé wọ́n sọ̀rọ̀ ìmọ́lẹ̀ àmọ́ èmi ní ìrírí òkùnkùn nítorí pé o tí ì fàyè rẹ fún Jésù. Mo fẹ́ rọ̀ ọ́ lákòókò yìí, má fi ìgbàlà rẹ dọ́là. Mo fẹ́ kó gba àdúrà ìrònúpìwàdà yìí tẹ̀lé mi, kó o fàyè rẹ fún Jésù, kó o fi Jésù ṣe Olúwa àti olùgbàlà rẹ, kó o fi ṣe ọ̀gá àti ọba lórí ọkàn àyà rẹ, wípé kó wá máa gbé ìgbé ayé titun, ìgbé ayé tí ó pọ́n Ọlọ́run lé, ìgbé ayé tí ó wu Jésù, ìgbé ayé Jésù Kristi láyé. Ìwọ tó o ṣetán àti fàyè rẹ fún Jésù, mo fẹ́ kó gba àdúrà yìí tẹ̀lé mi pé lórúkọ Jésù Kristi, Ọlọ́run mo gbọ́ ọ̀rọ̀ rẹ lénìí, o ṣeun. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ Jésù Kristi ló wá sáyé láti kú fún mi àti láti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde lọ́jọ́ kẹta, ó jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run láti máa gbàdúrà fún gbogbo ènìyàn. Mo fi ẹnu mi jẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi láti àkókò yìí lọ. Jésù Kristi gún wà nínú ọkàn mi, sọ mí di ọ̀tun, sọ mí di àtúnbí. Mo kọ̀yìn séṣù, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn sóhun ti ayé yìí, ohun gbogbo sì di ọ̀tun nínú ayé mi. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ tó gbàdúrà yẹn, mo gbàdúrà fún adárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ohun àtijọ́ ó dópin, mo pàṣẹ ohun gbogbo di ọ̀tun fún ọ. Abárí àìsàn nínú àgọ́ ara rẹ, àìsàn yẹn kó fi ẹ́ lẹ̀, àìlera kó fi ẹ́ lẹ̀, àìní náà kó fi ẹ́ lẹ̀. Gbogbo ohun tó ń ṣàfẹ́rí inú Ọlọ́run lórúkọ Jésù, agbára Ọlọ́run kó pèsè rẹ̀ fún ọ. Ìmọ́lẹ̀ Ọlọ́run kó yí ọ ká, agbára Ọlọ́run kó ṣíjú bọ̀ ọ́. Orí ọ̀fẹ́ láti borí ẹ̀ṣẹ̀, láti borí ayé yìí, ó yá lórúkọ Jésù kó bo àyànmọ́ rẹ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Jésù Kristi Olúwa wa, àmín. Mo kí ọ káàbọ̀ sínú ìjọba Ọlọ́run. Ìjọba ìmọ́lẹ̀ ni o, ìjọba ìmọ́lẹ̀ ni. Ẹ kàn sí wa, ẹ yẹ ká mọ̀ pé lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa láti fàyè wa fún Jésù, ká lè darapọ̀ mọ́ wa láti lè tọ́ wa sọ́nà fún ìdàgbàsókè wa nínú ẹ̀mí. Bẹ́ẹ̀ ni ká sì máa ní àǹfààní àti máa fi àdúrà ràn wá lọ́wọ́. Ní ìwọ náà a mọ̀ wípé àlùfáà kan gbàdúrà fún wa. Bẹ́ẹ̀ ni mo sì gbàdúrà wípé ẹsẹ̀ tá a ti dẹ́sẹ̀ lé ìrere ọ̀nà ìyè, ọ̀nà ìrere yìí ọ̀tá ò ní dá wa padà, a sì ní ṣubú o. Lórúkọ Jésù Kristi, àmín. Àwa tá a bá mọ́rẹ̀ wá lónìí, àwa tá a bá mọ́rẹ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa tá a fẹ́ fi bu ọlá fọlọ́ nínú ìsìn yìí. Bẹ́ẹ̀ ni àǹfààní wà fún wa láti dá ọrẹ wa, ọrẹ ọjọ́ Olúwa, ọrẹ ọjọ́ ìsinmi, ọrẹ ìdúpẹ́ ni, tàbí ó jẹ́ ìdámẹ́wàá la fẹ́ dá ni, ohun tá a fẹ́ pín fún pẹ̀lú nínú ohun tí Ọlọ́run fún wa, tá a fẹ́ pín pẹ̀lú Ọlọ́run nínú ẹ̀ tá à ń pè ní ìdámẹ́wàá. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àǹfààní àti ṣe rèé, ká ṣe bí a ó ṣe ó wà lórí pẹpẹ tí àwọn ọmọdé ó fi síbẹ̀, ká ṣe síbẹ̀. Àwa tí ó jẹ́ pé a fẹ́ ṣọrẹ wòlíì ni, àbá fẹ́ fi ohun tí ó nítumọ̀ fi darapọ̀ mọ́ iṣẹ́ ìrere lórí òkè yìí, gbogbo ohun tá a bá fẹ́ fi ṣe láti fi pọ́n Ọlọ́run lé lábẹ́ iṣẹ́ ìránṣẹ́, a lè fi lélẹ̀ sí orí gbogbo ètò tí wọ́n bá ti fi lélẹ̀ lórí pẹpẹ yìí fún wa. Bá ṣe lè ṣe àkáǹtì nọ́mbà gbogbo rẹ̀, àwọn ọmọdé á fi síbẹ̀. Mo fẹ́ súre fún gbogbo ènìyàn. Olúwa kó tẹ́wọ́ gbà wá, kó tẹ́wọ́ gba ọrẹ wa. Mo pa láṣẹ gbogbo àwọn tó ń fi lélẹ̀ lórí òkè yìí lọ́kànjọ̀kan níbi gbogbo tó àlágbáyé, lórúkọ Jésù. Ọ̀run lórúkọ Jésù fún ìpèsè kúnkún kó ṣí fún yín. Ọ̀run fún ìpèsè kúnkún kó ṣí fún yín. Ẹ lọ ní ọ̀pọ̀lọpọ̀, ẹ lọ máa wí orílẹ̀-èdè, ẹ ò ní tọrọ, ẹ ò ní ṣaláìní ohun tó dára. Ọlọ́run tẹ́wọ́ gbà yín, ó tẹ́wọ́ gba ọrẹ yín. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Jésù Kristi Olúwa wa, àmín. Mo gbàdúrà fún gbogbo ènìyàn, ọ̀sẹ̀ yóò fọ rere o. Lórúkọ Jésù, Olúwa yóò fi ohun tuntun yí wa ká lọ́sẹ̀ yìí. Lábẹ́ bó ti kórí, ẹnikẹ́ni ò ní kú ikú àìtọ́jọ́ lọ́sẹ̀ yìí, a ò ní ṣọ̀fọ̀ lọ́sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ tí Ọlọ́run ti yàn fún ohun rere. Ọ̀sẹ̀ yìí yóò kún fún ìyìn rere. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ lápapọ̀. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kí ó sọ̀kalẹ̀
kí ó máa bá wa gbé láti sìn lọ àti láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àmín. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. A ó máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́sẹ̀ tó ń bọ̀ nípa oore ọ̀fẹ́ Jésù Kristi. Bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn títí dìgbà náà, ire o.